àgbàlagbà ọ̀gá mi ẹ má bínú àlàyé má bínú ẹ má bínú máa bọ̀ ẹ má bínú ẹ má bínú àlàyé ẹ má bínú. ilé tó bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ náà fà mí ẹ̀láyé yọ ẹ ṣáàjẹ́ pé wà báyìí ẹ ní ká máa sọ ṣe rí ẹ ṣáàjẹ́ ká dúpẹ́ fọlọ́wọ́ ọlọ́run ní bá ògo yín jẹ́ ìlú bàjẹ́ àwọn jẹ́ ìlú Saudi làwà yìí àlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìjẹta yẹn gbogbo àwọn gbọ́nmi sí omi òtó ni mo dẹ̀ yọ̀ náà ni everybody mọ̀ pé kọ́rẹ́nsì ọmọ pàṣẹ ni so àlàyé má bì ẹ má bì ẹ má bì nígbà yìí ọ̀gá ẹ̀yin èèyàn wa ẹni bínú ẹjọ́ nǹkan tó wá ṣe gbogbo ọ̀la fẹ́ nǹkan tó wá ṣe yìí gbogbo òun ni gbogbo wa ń dúró de òun ni gbogbo wa fẹ́ Paso kì í ṣe Ọlọ́run bọ̀ torí pé mo jẹ́ mẹ́ńtọ̀ fún torí pé Ọlọ́run ti ara mi gbé ó máa dìde náà tẹ́lẹ̀ Ọlọ́run kan ní kó jọ́dọ̀ mi sọ̀kọ́ tí gbogbo yín wá ń wò ní káwọn ṣe máa já ara ẹni tó kùtà rẹ̀ dìde ló máa rí fi bẹ́ẹ̀ ló máa sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ló máa ṣe nǹkan tí gbogbo ẹ̀yin tẹ̀ wá ń ta ẹ̀yin PFC ẹ̀yin Pasuma fans ẹ̀yin tẹ̀ kì í ṣe PFC náà tẹ̀ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ̀ wá ń ta ẹ̀ wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin Àpèsì náà tẹ̀ wò pé kò yẹ kí Táyé ṣe bẹ́ẹ̀ tínú ń bí ẹ̀yin náà wà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ àdúpẹ́ pé tẹ̀jẹ̀ta ẹ̀ kàn wá bí bàtẹ́yà wá ṣeré ọmọdé ni ìyẹn ti lọ ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ má bínú aláyé tó má bínú lọ́wọ́ pé sáré àbábàlá ní sí wàhálà ẹ má bínú aláyé ṣẹlẹ̀ ti gbọ́ o kò sí nǹkan kan mọ́ ilé Ọlọ́run la wà o ẹ jẹ́ kọ́ ní Kaaba o Kaaba la wà ẹ jẹ́ wà bí sùn Kaaba.